Ohun gangan kẹ̀ ń pè ní ogun ayé gangan ní kẹ̀ ń pè ní orí burúkú kẹ̀ ẹ̀ jagùntàn lé o. Kọ́ ọ̀nìyàn ké e gbé géèmù bíi méje kọ́ ọ̀kànkàn mọ́ ọ lébẹ̀. Kọ́ ọ̀nìyàn yàgbẹ́ kẹ̀dẹ̀ mẹ́pọ̀n bá yín ó yà mí lẹ́run wémerú nǹkan. Kọ́ ọ̀nìyàn gbé géèmù odidi 1168 odd kọ́ ọ̀kànkàn mọ́ àbí wémerú nǹkan. Àwé ẹ̀ yẹ kàn dé wí hàn pé ké fi spọ́ọ̀tì sílẹ̀. Tẹ́tẹ́ ẹ ṣọ̀nà rẹ̀ rárá. Àwémerú nǹkan bóyẹ pọ́n yàn bọ́nìkàn bá alápatà pẹran àwémerú nǹkan. Kọ́ ọ̀nìyàn kẹ́ ẹran kó kẹrin kọ́ lẹ́pẹ́ ké èsèyìn lè yàn ni ó yẹ kọ́ ọ̀nìyàn sèyìn lè yìn rẹ̀. Ọ̀nì kò á tẹ mé ṣíọ́ àti jejò ẹjọ́ kà á jẹ paragogo. Mo wú wọn ọ́ àwémerú nǹkan. Kọ́ pọ́n bọ́nìkàn bá alápatà pẹran àwémerú nǹkan. Mo wú ọ́ ó yẹ kó fi tẹ́tẹ́ sílẹ̀ tẹ́tẹ́ sùn yóò nǹkan ó dùgbà kí tẹ́tẹ́ bá ti ṣe nìní rẹ̀. Kò gbé géèmù méje kìkankan há lébẹ̀. Òfo lọ jẹ́ nǹkan ń pè ní pé ọ̀nìyàn jẹ ẹ̀rin ayò nínú. Ọ̀nìyàn jẹ mẹ́rin ayò ṣé ẹ̀ jẹ mẹ́rin ayò nínú ayò ọlọ́pọ́n. Òfo ní jẹ́ bẹ́ẹ̀ wò tí òfo yóò nǹkan. Àwé ẹlẹgbẹ́ mi hàn ikú ojúmọ́ nǹkan adẹ̀kọ̀ ọ̀sẹ̀ tuntun yín àjòfo o yín àmúfo sẹ́run o. Òfo dàbí àkàrà oṣù o ẹ̀ dàbí dòdò ìkirè o ẹ̀ dàbí iyán kà jẹ lẹ́kìtì o yín àjòfo yín àròfo ń ṣeré níbẹ̀ ni o.